Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé bó ṣe lè lo àwọn data tó bá rú wá láti fi ṣiṣẹ́, láti fi manipulate data rẹ, láti fi lè ṣe àwọn analysis nígbà tí ó bá wù ọ́. Kò sí tàbí ṣùgbọ́n pé á rú yáyì púpọ̀. Mo sì ti ṣàlàyé ìdí yíyáyì rẹ̀ nínú àwọn fídíò eléyìí tí mo ti ṣe kọjá. Ó rí i pé nínú fídíò ẹlẹ́ẹ̀kẹta mo ṣàlàyé bó ṣe lè install tidyverse, bó dẹ̀ ṣe lè lo pipe operator. Ó rí i pé pipe operator wúlò púpọ̀, pàápàá jùlọ tó bá jẹ́ pé o ní data púpọ̀ tó o sì fẹ́ fa kékeré yọ nínú àwọn data un, tó o sì fẹ́ ṣe kíni o, tó o fẹ́ jọ àwọn data náà pẹ̀lú. Ǹjẹ́ nínú fídíò yìí màá tún máa ṣàlàyé àwọn ọlọ́kan-ò-jọ̀kan àǹfààní tó wà nínú kíni o, tó wà nínú pákéjì tidyverse. Láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn data eléyìí tí ó bá rú wá kò le rárá, ṣùgbọ́n kí á tó lọ, má gbàgbé pé mo ṣàlàyé fún wa pé o lè ṣe kíni o, o lè create script fún iṣẹ́ rẹ tó o fẹ́ ṣe. Tó bá jẹ́ pé o fẹ́ create script, mo ló lọ sí file, ṣó ti yé wa báwọn, wà á mú new file, wà á mú add script. So o lè save rẹ̀ tí ó mọ jẹ́ sí kíni o, tí ó mọ jẹ́ lesson 4 lẹ́yìn ìgbà tá a ti ṣe kíni, tá a ti ṣí project tá a ṣe kíni o, tá a create tẹ́lẹ̀. Ó rí i pé a ti create project nínú fídíò ẹlẹ́ẹ̀kẹta. Tó o bá rántí, mò ń gbà ọ́ níyànjú láti wo fídíò náà. Ó dáa, mo ti pè script mi yìí ní lesson 4. A já sí pé tí n bá tí ní tidyverse ní orí ẹ̀rọ mi tẹ́lẹ̀, mo gbọ́dọ̀ install rẹ̀ o. Yóò máa jẹ́ install packages, tó o bá gbàgbé. So kí ló kọ packages tó fẹ́ install? Tidyverse. Mo dẹ̀ ṣàlàyé fún wa pé o ò bùkátà láti ṣe kíni o, láti jẹ́ pé ó install ẹ̀. Tó bá ti install ẹ̀ tẹ́lẹ̀, ó rí i pé mi ti install ẹ̀ tẹ́lẹ̀, n bùkátà kí n tún run ẹ̀ mọ́. Má gbàgbé láti run, òun ni pé ó tẹ kíní arrow green yìí, tàbí kó tẹ kíni o, àbí kó tẹ control enter. So mo dẹ̀ sọ fún ẹ ọ̀nà tó lè gbà zoom rẹ̀ láti rí dáadáa, òun náà ni kó tẹ shift control 1. Ó rí i pé tàbí kó tẹ eléyìí, ó rí i pé ó ti kéré sí i, mo ti rí àwọn agbègbè mẹ́rẹ̀ẹ̀rin. Tí n bá fẹ́ kágbègbè eléyìí ó hàn dáadáa, tí a mọ̀ sí agbègbè kóòdù, ibi tá a máa ń tẹ kóòdù sí, ó tẹ̀ eléyìí, ó rí i pé ó ti hàn dáadáa. Tí n bá fẹ́ kí agbègbè console eléyìí tí ó mọ gbé sí kóòdù tí n bá ti tẹ̀ jáde, so tí n bá fẹ́ kóhun náà hàn dáadáa, mo lè tẹ shift control 2 tàbí kí n tẹ àmì yìí, yóò gbé wá dáadáa. Ǹjẹ́ lẹ́yìn rẹ̀, tó bá ti install rẹ̀, tàbí tó bá ti wà nínú ẹ̀rọ rẹ tẹ́lẹ̀ tó o sì bùkátà láti install ẹ̀ mọ́, a já sí pé ó ṣe kíni o, ó ṣí kó fi ṣiṣẹ́, ó load rẹ̀. Má dẹ̀ gbàgbé comment tí mo sọ fún ọ, mo ní tó o bá fẹ́ comment, òun ni pé yóò rọrùn fún ẹni tó bá fẹ́ lo data rẹ. Nígbà wá jẹ́ pé a ti mọ̀ pé á rú, ó jẹ́ àlòtúnlò. Ẹlòmíì lè fẹ́ lò ó láti rí n tó kọ kó lè ṣe yékéyéké sí i, máa comment. Bóyá nísìnyí mo fẹ́ ní load tidyverse, ó rí i pé a fẹ́ load tidyverse. Kí mo ló fi mọ load rẹ̀? O lè lo require, o lè lo require. So tidyverse, ṣó ti yé wa báwọn. So tàbí kó lo kíni o, tàbí kó lo library tidyverse. Ìkankan náà ni, èyí yòówù tó o bá rí kó lò ńbẹ̀, ìkankan náà ni o. Ó mọ ṣí òun nínú script rẹ titun. Ṣùgbọ́n tó o bá ti install ẹ̀, o ò bùkátà láti ṣe kíni, láti ti tún install mọ́, ẹ̀ẹ̀kan náà ni o bùkátà rẹ̀. So gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé pé á rú, ó ní àwọn data kọ̀ọ̀kan eléyìí tí ó bá wà, tó dẹ̀ sì jẹ́ pé o lè ṣe kíni, o lè fi ṣiṣẹ́, o dẹ̀ lè lò láti fi ṣe àwọn iṣẹ́ tó ń ṣe. So lára rẹ̀, òun náà ni kíni o, òun ni Star Wars. So wọ́n pọ̀ lóríṣiríṣi. Láti rí àwọn data yìí, ó kọ kíni o, ó lo n tí à ń pè ní data, ṣó ti yé wa báwọn, àti bracket méjì. So ó rí i pé tó o bá ṣe é tán, o ti rí i pé ó ti kó gbogbo àwọn data jáde.
gbogbo àwọn data yìí òun ló jẹ́ pé o lè ṣe kí ni o lè lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé mo fẹ́ wo Titanic data màá kàn gbé kí ni wá o fuel Titanic ó ti rí torí pé ó gbé àwọn data wá ó rí pé ó lè lò wọ́n láti fi ṣe àwọn iṣẹ́ rẹ̀ so nínú àwọn àǹfààní tó tún wà fún àwọn packages lóríṣiríṣi òun náà ni pé o lè ṣe kí ni o àwọn packages míì ó tún máa ń bá àwọn data míì wá gẹ́gẹ́ bí data Star Wars eléyìí tí màá máa fi ṣàlàyé nínú fídíò yìí gẹ́gẹ́ bóun náà ṣe kí ni o gẹ́gẹ́ bóun náà ṣe bá tidyverse wá ó yá láti wo Star Wars wa jẹ́ ká wo fuel Star Wars ó rí pé ó ti gbé àwọn data òun náà wá láti rí dáadáa má gbàgbé mo lè tẹ shift control 1 kí ni Star Wars dúró fún òun náà ni ó dúró fún àwọn òṣèré tó kópa data àwọn òṣèré tó kópa nínú eré Star Wars orúkọ wọn gíga wọn àti wíwúwo wọn irú irun wo ni wọ́n ní àti kí ni kọ́lọ̀ ojú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtọjọ́ orí wọn láti mọ nípa Star Wars data mọ́ gbàgbé pé mo ní tí nǹkan ò bá yọ nínú arú ó ṣe kí ni o tàbí function kan ti dàrú mọ́ lójú ó tẹ question mark báyìí ó wá tẹ orúkọ rẹ̀ ó rí pé tí n bá lóòdù rẹ̀ báyìí tó bá dẹ̀ sì wò sàlẹ̀ níbí báyìí tó ṣí níbi agbègbè ẹlẹ́ẹ̀kẹrin níbí báyìí kó yé yékéyéké ó rí pé ó ṣe kí ni ó ń sọ tí kọ̀ọ̀kan nínú àwọn variable ikọ̀ òun ó sọ ohun tó jẹ́ gẹ́gẹ́ bí name height mass birth year àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjẹ́ tí eléyìí bá yé wa bó wá ní tí n bá fẹ́ ṣe àwọn data analysis kékeré nínú Star Wars data yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé mo jẹ́ dókítà mo wá fẹ́ mọ bí àwọn òṣèré tó kópa nínú eré ọ̀hún wọ́n ṣe lálàáfíà sí ó rí i pé nínú ọ̀nà tí mo lè gbà mọ̀ bóyá èèyàn lálàáfíà táwọn dókítà máa ń lò bóyá èèyàn lálàáfíà bí kò ní òun náà ní láti wo kí ni o ní tí à ń pè ní body mass index wọn body mass index má dẹ̀ gbàgbé pé formula body mass index òun náà ní kí ni o mass over height so òun ni pé tí n bá fẹ́ mọ body mass index bóyá ẹnìkan ṣe lálàáfíà sí òun ni mass rẹ̀ bó ṣe wúwo sí má dẹ̀ gbàgbé pé mass máa ń wà ní kí ni o tàbí weight máa ń wà ní kilogram tí height wa tó dẹ̀ sì máa ń wà ní meter ṣùgbọ́n tó bá jẹ́ meter square báyìí tó bá square meter rẹ òun ló jẹ́ pé yóò ṣe kí ni o òun yóò fún wa ní body mass index já tún comment ẹ̀ bó jẹ́ pa nílò rẹ̀ jẹ́ tí eléyìí bá yé wa ok bó la ṣe wá lè fẹ́ ṣe kí ni o bó ni a ṣe fẹ́ ṣe analysis ráńpẹ́ nípa rẹ̀ eléyìí kò le rárá mọ́ gbàgbé pé mo lè lo pipe operator rẹ̀ ó yá kí ni data ta fẹ́ fi ṣiṣẹ́ ó rí bá ti gbé wá Star Wars ó ti yé má dẹ̀ gbàgbé pé pipe operator òun náà ni pé lẹ́yìn náà ìtumọ̀ ẹ̀ ni pé lẹ́yìn tó ti gbé data yìí wá ó rí pé tó bá wo data yìí nígbà tí mo ṣe kí ni o tí mo wo ihun tí Star Wars dúró fún ó rí pé wọ́n ní table ni o tó bá ní table ó dà gẹ́gẹ́ bí ká sọ pé matrices kan ṣùgbọ́n nínú matrices wọn nínú data frame wọn ó ní 87 rows àti 14 variables ó rí pé ó pọ̀ yanturu a lè mọ́ lè lo gbogbo ẹ̀ tán pẹ̀lú àlàyé tí mo ṣe pé a fẹ́ mọ bí àwọn òṣèré tó kópa ṣe lálàáfíà sí a já sí pé n tí nídìí bẹ́ẹ̀ òun náà ni pé bóyá kí ni o orúkọ òṣèré náà tàbí irú akọni àbábo ni tàbí bó ṣe ga sí bó ṣe wúwo sí àti irú èèyàn tó jẹ́ torí nínú àwọn òṣèré òun a ní àwọn èèyàn a dẹ̀ sì ní àwọn kí ni o droid tí a mọ̀ sí robot a já sí pé nígbà tó yẹ pé o ní wúlò tó bó ṣe fẹ́ mọ̀ o fẹ́ mọ̀ bóyá robot lálàáfíà bí kò lálàáfíà kọ̀ọ̀kan ó rí pé téèyàn nìkan la need a já sí pé mo gbúdọ̀ ṣe kí ni o bùkátà kí n lo gbogbo àwọn ikọ̀ 14 yìí eléyìí tí mo bùkátà sí lásán òun náà ni màá lò ńbẹ̀ bó la ṣe wá ṣe o ó pe Star Wars wa pipe operator wa má gbàgbé òun leléyìí mo lè tẹ̀síwájú báyìí tàbí kó gbé wá sísàlẹ̀ kó tẹ enter ṣùgbọ́n mo máa ń gbà àwọn
akẹ́kọ̀ọ́ níyànjú kí wọ́n gbé kí wọ́n tẹ enter. Àǹfààní ni pé yóò jẹ́ kí n tó ń ṣe yóò jẹ́ ó hàn kétékété. Má gbàgbé pé mo dẹ̀ ní pipe operator yìí òun ni percentage greater than percentage. Irú sign eléyìí tí mo highlight yìí òun náà ni pé lẹ́yìn náà. Ó rí i pé lẹ́yìn náà kí la fẹ́ ṣe? A fẹ́ mú àwọn eléyìí tá lò nínú gbogbo nínú 14 yìí. Ṣó ti yé wa báhun? Ó wá ní lẹ́yìn náà select function òun ni ó ṣe ni ó mú eléyìí tó jẹ́ pé a fẹ́ lò lásán. Ó rí i pé kí la fẹ́ lò? Ó rí i pé tó o bá wo dataset náà, jẹ́ ká tún dataset náà wò, Star Wars. Ṣó ti yé wa? Ó rí i pé name, a já sí pé a need name, a need height, a need mass, a need sex, a need gender, sex tàbí gender kan nínú méjèèjì. Ó yá. So tó bá tẹ̀síwájú o lè ṣe é kó lè rí yékéyéké. I need the name. Ó yá, kí la tún need o? Gender, akọni àbábo ni. So lẹ́yìn náà I need the mass, bó ṣe wíwo sí, height, gíga wọn, bó jẹ́ pé a fẹ́ wá body mass index àti species. So tó bá jẹ́ pé o sì tún need nǹkan mìíràn lọ́jọ́ iwájú o lè ṣe kí o tún lè gbé e sí. Ó dáa, ó rí i pé tó o bá ṣe é nísìnyí, tó o bá load ẹ̀, ṣó ti rí i? Ó rí i pé ó ti kéré sí i. Wo ohun tá a ní tó gùn tẹ́lẹ̀, ó rí i pé tó o bá wo ohun tá a ní tẹ́lẹ̀ 14 ní gbogbo wọn ṣùgbọ́n nísìnyí ó ti kù 5. Ó rí i pé table bí báyìí tẹ́lẹ̀ 87/14 ni but ó ti kù báyìí nísìnyí o 87/5. A já sí pé ó ti ṣe kí ó ti kéré pátápátá. Ṣùgbọ́n tó o bá tún wo bí species yìí bákan náà ẹ̀wẹ̀, ó rí i pé a ní human a dẹ̀ ní droid. Ṣo mọ̀ pé mo ti sọ fún wa pé kò sí ohun tá a fẹ́ fi eléyìí tó jẹ́ droid ṣe. A já sí pé a lè ṣe kí a lè jọ́ láti jẹ́ pé a nílò eléyìí tó jẹ́ pé ó wúlò fún wa lásán. Ó tún wá sọ pé lẹ́yìn náà, so mọ̀ pé pipe operator tó dúró fún ni pé lẹ́yìn náà jọ̀ọ́, kí la fẹ́ jọ́ o? A fẹ́ jọ àwọn eléyìí tó jẹ́ pé kò ṣe kí o? Tó jẹ́ pé kì í ṣe èèyàn. Ṣó ti yé wa báhun? Kí lo fẹ́ jọ́ o? Ó rí i pé ikọ̀ species lo fẹ́ jọ́ àbí? So ó wá tẹ equals to méjì. Èyí tí equals to méjì ń sọ ni pé òun ń ṣèbéèrè pé ikọ̀ tó bá ti jẹ́ pé kì í ṣe human òun ni kó ṣe kí o? Èyí tó jẹ́ pé human lásán òun la need ńbẹ̀. Ṣó ti yé báhun? Ó wá ṣe kí o? Ó wá tẹ human. Ṣó ti yé wa báhun? So òun ni pé kí ikọ̀ yìí o kí la fẹ́ ṣẹ́ṣẹ́? Kí la fẹ́ ṣẹ́? Kí la fẹ́ jọ́? Òun ni kí species. Tí species bá dẹ̀ jẹ́ kí tó bá jẹ́ èèyàn. Ṣó ti yé wa báhun? Màá padà máa ṣàlàyé. Ó rí i pé human yìí character ni. Wọ́n á padà máa ṣàlàyé bó ṣe máa lò ó nínú àwọn fídíò tó ń bọ̀. Ṣùgbọ́n kàn gbọ́yé pé a fẹ́ ṣe kí a fẹ́ ṣẹ́. Ó rí i pé a fẹ́ ṣe kí a fẹ́ ṣẹ́. Ó rí i pé tí n bá ṣe é, lẹ́yìn rẹ̀ tí n bá dẹ̀ ṣe kí tí n bá lóòdù rẹ̀ lókè, ó rí i pé kí mo ní o? Ó rí i pé mo ti ṣe kí àwọn tí ò ṣe kí àwọn tí ò ṣe human, n rí droid mọ́ ńbẹ̀. Ṣùgbọ́n tó bá tún wò ó rí i pé NA a máa ń pè ní kí o? Not a number, kò ṣe kí kò ní data rárá nínú. So ó rí i pé a bùkátà gẹ́gẹ́ bí àpẹẹrẹ bóyá kí ẹnìkan ká lọ rí not NA nínú kí nínú ikọ̀ orúkọ. A já sí pé ó lóun ò lórúkọ. Ṣo mọ̀ pé kò ṣàǹfààní fún wa láti lò ó. Ó lè ṣe kí o tún lè yọ àwọn eléyìí tó jẹ́ NA yẹn náà ṣe kí o lè yọ wọ́n kúrò. O lè yọ wọ́n kúrò. Ń máa ṣàlàyé lọ́jọ́ iwájú ohun tí ọ̀pọ̀lọpọ̀ NA àtàwọn tó jọ bẹ́ẹ̀ tó túmọ̀ sí. Ó tún wá sọ pé lẹ́yìn náà, ṣó ti yé, ṣo mọ̀ pé tí pipe operator dúró fún ni. Lẹ́yìn náà ká yọ kí o? Ká yọ àwọn NA. Function tòun ni NA omit. So ó rí i pé tó bá ṣe é nísìnyí, wàá rí i pé o ṣe kí o? Ó rí i pé a ní NA kankan mọ́. Ó yá, já wo ohun tó gbé wá, já wo èsì eléyìí tó gbé wá fún wa. So ó rí i pé kò sí NA kankan ńbẹ̀ mọ́. So ó rí i pé kò sí NA kankan ńbẹ̀ mọ́ tó bá wò ó dáadáa. Tí ò bá yé ọ, o tún lè ṣe báyìí. So o lè gbé e wá. Ó rí i pé a rí ohun tó jẹ́ kí tó jẹ mọ́ NA ńbẹ̀ mọ́. Ó yá, já tún tẹ̀síwájú o. Ó rí i pé ohun tó kù tá a tún fẹ́ ṣe ni pé kí o? Tó o bá wo formula body mass index eléyìí tó jẹ́ pé à ń ṣe kí eléyìí tá à ń wá. A ní body mass index yóò máa jẹ́ kí o? Mass over height in meters squared. So mass over height in meters squared.
so a dẹ̀ sì ti mọ̀ wípé mass centimeter ni wọ́n fún wa, ó rí i pé tó o bá wo in tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ centimeter ni o, ṣùgbọ́n nínú fọ́múlà mítà ni kó jẹ́, ó rí i pé nínú fọ́múlà mítà ni kó jẹ́. Bó la ṣe wá fẹ́ mọ irú ohun tó jẹ́ níbẹ̀, so bó lo ṣe fẹ́ gbé centimeter lọ sí mítà, òun náà ni pé kí ni a gbúdọ̀ ní kólọ́ọ̀mù mìíràn nínú èyí tí ò ṣe kí ni tí ò sí ńbẹ̀ tẹ́lẹ̀. Ó wá tún sọ pé lẹ́yìn náà tó ti yé, tó bá wá fẹ́ kírètì ikọ̀ mìíràn eléyìí tí ò sí nínú data tí wọ́n fún wa, ó rí i pé tó bá wo inú data tán fún wa tàbí interty circle, ó rí i pé a ní age, name, gender, mass àti height. Ó rí i pé pẹ̀lú ohun tí mo ṣàlàyé, òun náà ni pé kí ni o, height wa centimeter ló wà, ṣùgbọ́n tó bá wo inú fọ́múlà meter square ni o, á já sí pé a gbúdọ̀ kírètì nǹkan míì, bóyá kí ni o, new height eléyìí tó jẹ́ pé yóò mọ léléyìí tó wà ní mítà. Má dẹ̀ gbàgbé pé tó bá fẹ́ change centimeter sí mítà, ó divide ẹ̀ pẹ̀lú kí ni o, wàá divide ẹ̀ pẹ̀lú 100. Ṣùgbọ́n tó bá fẹ́ kírètì new variable tó jẹ́ ikọ̀ míì láti lo dplyr tí a mọ̀ sí pipe operator yìí tàbí function tidyverse tó mọ̀ lò láti fi ṣe, òun náà ni kí ni o, mutate. Mutate náà ni pé kí ni kírètì variable míì. Kí ni variable míì tá a fẹ́ kírètì o? New height, a fẹ́ pè ní new height tàbí kó fún mọ́dà alarm já sọ pé n height. So n height yẹn dúró fún new height. Kí ni wá ní new height yẹn jẹ́? N tá a fẹ́ ṣe náà ni pé kí ni o, kó lọ divide height ti tẹ́lẹ̀ eléyìí tí ń ṣe eléyìí, so ikọ̀ eléyìí, so òun ni pé kó divide ikọ̀ ti tẹ́lẹ̀ un pẹ̀lú kí ni o, pẹ̀lú 100. Ó yá pẹ̀lú 100. Ó rí i pé tí n bá ṣe kí ni ó máa fún mi? So rí i pé mo ti ní nǹkan míì tó yàwó ohun tí mo ní tẹ́lẹ̀ o. Ó rí i pé species ló ti dúró. Mo tún ti wá ní kí ni o, kólọ́ọ̀mù míì tó jẹ́ kí ni n height, new height. Kí ni a ní kí new height yóò ṣe? Kó divide height eléyìí by 100. Ó rí i pé tí n bá ní 170 divided by 100, 1.72 ní màá ní. So ti bàbá yẹn. Ó yá, ó rí i pé kí ni tí mo tún nídìí o? Mo tún wá nídìí mass index gangan, body mass index gangan. A jẹ́ sí pé màá tún kírètì nǹkan kólọ́ọ̀mù mìíràn, ikọ̀ mìíràn lẹ́yìn new height. Ó yá, kí ni mo dẹ̀ ló fi mọ kírètì ikọ̀ mìíràn? Mutate. Ó tún wá ní lẹ́yìn náà, ṣó ti yé báwọn? Sí mutate òun náà ni pé kírètì kólọ́ọ̀mù mìíràn. Kí ni kólọ́ọ̀mù mìíràn tá a fẹ́ kírètì? Body mass index. O lè pé body mass index. Body mass index. Ó yá, kí la fẹ́ kí body mass index yóò máa jẹ́ o? Tó bá wo bí fọ́múlà, ó rí i pé a ní yóò máa jẹ́ kí ni mass divided by height. A já sí pé yóò máa jẹ́ mass over height, okay, height square ni o. Sọ pé unit rẹ̀ ní kilogram per meter square. So height square, tó bá fẹ́ ṣe square, tó bá fẹ́ raise to power index nílé dúró fún pé raise to power 2. Ó rí i pé tí n bá ṣe, ó ti rí i. So rí i pé mo ti ní ikọ̀ mìíràn tó jẹ́ body mass. O lè rí dáadáa. Ká pé tá a bá fẹ́ dá láàmú, ká pé mo fẹ́ mọ rí dáadáa, sọ pé mo lè name gbogbo àwọn eléyìí bó mo ṣe lọ́mọ name ẹ̀ pẹ̀lú fídíò tí mo ṣe lákọ̀ọ́kọ́. Mo lè pè eléyìí ní data frame àbí? Ó wá gbé kí ni sí o? Ó gbé kí ni sí less than. Ìtumọ̀ ẹ̀ náà ni pé data frame yìí àbí gbogbo ohun tí ó máa wá látara kiní bí báyìí o, látara ohun tá à ń ṣe yìí o, kó máa wà nínú data frame. Ó rí i pé tí n bá load ẹ̀, ó yá, tí n bá run ẹ̀, ṣó ti rí i? Tó bá wo ẹ̀gbẹ́ tí mo ní data rẹ̀ ó mọ sá, ó rí i pé a ti ní data frame báyìí. Ṣó ti yé? Nínú data frame yẹn, ó ti rí n height, new height wa, body mass index òun náà ní kí ni o, mass divided by body mass index. Ìjẹ́ tí eléyìí bá yé wa, má jẹ́ kí eléyìí dàrú. Ohun tí mo ṣe níbẹ̀ òun náà ni pé kí ni o, mo fún gbogbo ohun tá à ń ṣe yìí, mo ṣe gẹ́gẹ́ bí object, gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé nínú fídíò síwájú. Tó bá wù ọ́, o lè má fún lórúkọ. Ṣó ti yé wa báwọn? Tó bá dẹ̀ ṣì wù ọ́, o lè fún lórúkọ tó bá wù ọ́. Bóyá o lè fún ní Gàfárì. Ó di pé tí n bá fún Gàfárì, òun ni pé kí ni gbogbo object yìí o, mo fẹ́ mọ pè ní Gàfárì. Ṣó ti yé wa? Ó rí i pé nínú àwọn bọ́ọ̀lù tó ń lọ lásìkò yìí bí AFCON, ó rí i pé a sára wa jọ àwọn players oríṣiríṣi, a wá ṣe kí ni o? A wá pè wọ́n lórúkọ kan ní Super Eagle. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé gbogbo object eléyìí tá à ń ṣe yìí o, pé Star Wars o, lẹ́yìn náà mú, lẹ́yìn náà sẹ́,
a fẹ́ kó jẹ́ máa jẹ́ kí ni Gàfárì, ó rí pé tí n bá rọ́nù ẹ̀ náà ó rí pé ó ti fún un lórúkọ Gàfárì báyìí, á já sí pé tí n bá ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo ṣe un mo ti gbé sínú kí ni o, mo ti ṣe sínú Gàfárì, ṣó ti yé wa báyẹn. Ǹjẹ́ tí eléyìí bá yé wa má jẹ́ á lo Gàfárì láti clear rẹ̀, n tí mo ṣe ni pé mo clear rẹ̀, máa wò ó rí pé Gàfárì la ní níbí àbí tí n bá fẹ́ clear gbogbo data frame yìí kó kúrò ńbẹ̀, object yẹn mo lè gbé kúrò, ó mú kinní tó dàbí ọwọ̀ yìí wàá dẹ̀ sì gbé kúrò, ṣó ti yé wa báhun. Ó yá ká pé Gàfárì la tún fẹ́ lò tàbí nǹkan mìíràn, ṣó ti yé wa báyẹn. So ó yá já tẹ̀síwájú, ó rí pé a ti rí pé kinní náà ṣe kí ni, òun náà ṣe kí ni o, ó gbé body mass index wọn wá. Bó o wá ní ṣé body mass index akọ ṣó yàtọ̀ sí tabo? Ó rí pé nínú ìbéèrè tí mo ní dókítà, bóyá dókítà ni mí, n tí mo fẹ́ wá ni pé kí ni o, kí ni body mass index, bó o ní àwọn òṣèré ṣe lálàáfíà sí, àti pé ṣé àwọn òṣèré akọ ṣé wọ́n lálàáfíà ju àwọn òṣèré abo lọ ni? Á já sí pé ọ̀nà tí mo lè fi ṣé náà ni pé kí ni o, mo lè mọ̀ wọ́n, so òun náà ni pé kí n pín wọn síkọ̀ group tí wọ́n máa lò, lẹ́yìn náà má gbàgbé prime operator wa, lẹ́yìn náà group by ni pé a fẹ́ ṣe kí ni o, a fẹ́ tò wọ́n ní ikọ̀. Kí ni wá ní ikọ̀ tá fẹ́ fi tò wọ́n? Gender, ṣó ti yé wa. N téléyìí ń ṣiṣẹ́ fún ni pé yóò ti gbé gbogbo ikọ̀ akọ, yóò ti gbé wọn sẹ́gbẹ́ kan, yóò ti gbé gbogbo ikọ̀ abo, yóò ti kó wọn sẹ́gbẹ́ kan. Ìdí tá a fi gbé wọn síkọ̀ náà ni pé mo fẹ́ mọ ohun tí ó mọ jẹ́ average akọ, mo sì fẹ́ mọ ohun tí ó fi mọ jẹ́ average abo, tí ń fi mọ̀ pé èwo ló ṣe kí ni o, èwo ló lálàáfíà jù nínú wọn. Ó yá lẹ́yìn eléyìí tí n bá fẹ́ kó wá gbé average ń wá pẹ̀lú ikọ̀, pé ikọ̀ abo leléyìí average wọn ni o, ikọ̀ abo leléyìí o average wọn ni o, tí n bá fẹ́ kó gbé wá, á já sí pé n tí màá ṣe náà ni pé kí ni, màá wá tún sọ pé lẹ́yìn náà, má gbàgbé pé mo ní pipe operator rẹ̀ ó dúró fún lẹ́yìn náà, kí la fẹ́ ṣe o, a fẹ́ kó gbé wọn wá, òun wá ní summarise, ó máa lo summarise. N tí summarise function dúró fún náà ni pé kí ni, mo fẹ́ create data frame míì, bẹ́ẹ̀ kí ni mo fẹ́ kó wà nínú data frame yẹn, bóyá nísìnyí o, mo ní average body mass index, average body mass index, òun ni mo fẹ́ kó kọ́kọ́ create àbí? So kí ni màá fẹ́ kó wà ńbẹ̀, òun náà ni pé kí ni, mean ni kí ni o, mean ni body mass index eléyìí tá a wá ń bí báyìí, ṣó ti yé báhun, so that is means, má gbàgbé pé òun ni average, ó rí pé tí n bá ṣe ohun tí ó gbé wá o, ṣó ti yé wa báyẹn. So ìdí tí ò jẹ́ ó gbé answer wá directly òun náà ni pé mo ti sọ pé kí ni, mo ti gbé wá, mo ti gbé gbogbo àwọn object mo ti gbé sí Gàfárì, ká pé n gbé sí Gàfárì ni, ṣó ti yé báhun, ó rí pé tí n bá ti tẹ̀ yóò gbé answer mi wá, ó rí pé ó ní gender, a ní feminine, a dẹ̀ ní kí ni o, a ní masculine, ó rí pé average àwọn kí ni, average àwọn méjèèjì rèé, ó rí pé average àwọn kí ni, average àwọn méjèèjì rèé. Ìgbà tí mo ti wá mọ̀ pé n tí average àwọn méjèèjì jẹ́ nìyẹn, ṣó ti yé wa báyẹn, á já sí pé mo lè ṣe kí ni o, mo lè mọ̀ bóyá èyí tó pọ̀ jù ńbẹ̀, ó rí pé tó bá wò ó dáadáa, eléyìí ló súnmọ́ bó ṣe kí ni o, póun ló ṣe kí ni, ló fẹ́ pọ̀ jù ju ti àwọn abo lọ. Bẹ́ẹ̀ pẹ̀lú ohun tí mo ṣe lẹ́ẹ̀kan, ká pé ó rí pé nígbà tí mo lo Gàfárì fún kò gbé wá, ṣó ti yé wa báyẹn, tí n bá fẹ́ kó gbé wá, òun náà ni pé màá wá load kí ni o, màá wá load Gàfárì, ó rí pé tí n bá tẹ Gàfárì, tí n bá ti load ẹ̀, ó rí pé ó gbé nǹkan kan náà tó yẹ kó gbé wá, ṣùgbọ́n ìyàtọ̀ tó wà nínú eléyìí ni pé kí ni, tẹ́lẹ̀ mò ń gbé object yìí sínú Gàfárì ni, bẹ́ẹ̀ tí n bá ti yọ́ kúrò nínú Gàfárì, á já sí pé yóò mọ gbé answer mi wá directly, bẹ́ẹ̀ àǹfààní kó mọ gbé object rẹ sínú Gàfárì ni pé o lè fẹ́ ṣe nǹkan púpọ̀, bóyá nísìnyí nínú Gàfárì yìí náà mo tún fẹ́ ṣẹ́ òun náà kù, ó rí pé ká pé Gàfárì nísìnyí leléyìí o, mo tún wá ní nínú Gàfárì pé kó select, ká sọ pé Gàfárì 2, sọ pé select, ó rí pé inú tó wà nínú Gàfárì náà ni gender, age kinní kan, mo wá ní gender mass, ó rí pé max lásán leléyìí ó gbé wá, ṣó ti yé mi báyìí, so má gbàgbé o, lẹ́yìn náà mo ti ṣàṣìṣe ńbẹ̀, so mọ̀ pé Gàfárì 2 kí ni mo fẹ́ jẹ́ ó mọ jẹ́ o, mo fẹ́ jẹ́ ó mọ jẹ́ pé nínú Gàfárì o, àbí kí n yọ kíni kúrò, kí n yọ body mass index mi kúrò, ó rí pé Gàfárì rèé àbí, sọ pé tó bá wo Gàfárì n tí ó gbé wá leléyìí, ó ti rí,
Má bínú sọ pé mo ti summarize ẹ̀, ohun tí mò ń sọ leléyìí níbí báyìí, màá ṣàlàyé kí n fi lè parẹ́. So ká pé ní ẹ̀yìn tí mo ṣe kí ni, lẹ́yìn tí mo load ẹ̀ tí ò léléyìí nínú, ó rí pé Gàfárì mi ohun tí ó mọ jẹ́ òun leléyìí àbí? Ṣùgbọ́n mo tún lè create another data frame tí mo pè ní Gàfárì 2. A já sí pé Gàfárì lẹ́yìn náà kí n yọ gender àti mass lásán jáde ńbẹ̀. Ó ti yé wa báhun? Ó rí pé tó bá wo Gàfárì 2 ńsìnyí, gender àti mass lásán ló gbé jáde fún mi tí mò ń ṣàlàyé. But àǹfààní kó mọ́ fún wọn lórúkọ lọ́kọ̀ọ̀kan ni pé o lè ní nǹkan púpọ̀ tó fẹ́ ṣe. So o lè ní nǹkan púpọ̀ eléyìí tó jẹ́ pé kí ni o, eléyìí tí mo fẹ́ ṣe jẹ́ kí n parẹ́ kó fi ṣe eléyìí tí mo ṣe tẹ́lẹ̀. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, a ti mọ ohun tí average ọ̀kọ̀ọ̀kan jẹ́. Bó wá ni tí n bá fẹ́ mọ̀ bóyá kí ni o, bóyá ìyàtọ̀ ó wà láàrin kí ni average akọ àti abo. Ó rí pé tí Gàfárì jẹ́ leléyìí, mo fẹ́ mọ bóyá ìyàtọ̀ wà láàrin masculine àti kí ni àti body mass index wọn. Ó rí pé a ní ikọ̀ tí a mọ̀ sí kí ni o, categorical, ikọ̀ ọlọ́rọ̀, a dẹ̀ ní ikọ̀ olóǹkà. Pẹ̀lú àlàyé tí mo dẹ̀ sì ṣe, tó bá níkọ̀ olóǹkà àti ikọ̀ ọlọ́rọ̀, so ọyọ kọ̀ọ̀kan báhun, ikọ̀ olóǹkà kan, ikọ̀ ọlọ́rọ̀ kan, kí mo ló mọ lò? Mo lè lo ohun tí à ń pè ní t-test. O lè lo ohun tí à ń pè ní t-test. A já sí pé tí n bá fẹ́ lò, o lè gbé eléyìí kúrò ńbẹ̀. Ṣó ti yé wa báyẹn? O lè gbé eléyìí kúrò ńbẹ̀. Wàá máa ní kí ni t-test, function t-test leléyìí àbí? T-test kí ni mo fẹ́ wá, data kí ni mò ń lò? Ó rí pé kí ni data mi, object mi, Gàfárì àbí? Ṣó ti yé wa báyẹn? So between láàrin àwọn kí ni mo fẹ́ find t-test wọn, jẹ́ n ṣé kó lè bá rí dáadáa. So gender àbí? Yóò jẹ́ gender àti kí ni o? Àti body mass index. So body mass index. Ṣó ti yé? Ó rí pé tó bá tẹ̀, kí ni ó gbé wá? No, má bínú. Eléyìí n tíì ṣẹ nígbà tí mo yọ data kúrò. Mo ti ṣàṣìṣe. So ó ṣe kí ni o? Gàfárì, data Gàfárì àbí? So ó rí pé body mass index. Ṣó ti yé wa báyẹn? Body mass index àti kí ni o? Àti gender. Ó rí pé tó bá ṣe, so o ti rí n tó gbé wá. So tó bá wo p-value rẹ pẹ̀lú àlàyé tí mo ṣe nínú fídíò alákọ̀ọ́kọ́ ti chi-square ní Yorùbá mi, ó rí pé mo sọ fún ẹ pé tó bá wo p-value rẹ tó bá wá kéré sí 0.05, a já sí pé o mọ gba null hypothesis rẹ ń pàdánù yẹn. Ìtumọ̀ ẹ̀ ni pé kò sí kí ni? Kò sí ìyàtọ̀ eléyìí tó ṣe kí ni o, tó yanrantí ó wà. But tó bá wo eléyìí nísìnyí, ó rí pé ó ju 0.05 lọ, a já sí pé ó gba null hypothesis rẹ wọlé. Tó bá dẹ̀ ti gba null hypothesis rẹ wọlé, n tó túmọ̀ sí ni pé kò sí yàtọ̀ láàrin kí ni o, láàrin ikọ̀ akọ àti ikọ̀ abo. So n tún mọ ṣàlàyé nínú fídíò tó ń bọ̀ bó ṣe lè ṣe t-test gangan pẹ̀lú R. Ó rí pé ìtọ́wò lásán leléyìí. O lè calculate chi-square, so correlation test, regression àti àwọn other statistical analysis mìíràn. So mo kàn ń gbọ́yànjú láti lo àwọn Star Wars data yìí láti fi lè ṣe kí ni o, láti fi lè practice gbogbo àwọn ohun tí mo ti ṣàlàyé. Tó bá dẹ̀ ṣì níbéèrè, kó gbé sínú comment section. Nísìnyí báyìí, mo nígbàgbọ́ pé o ti lè lo àwọn data tí ó bá rú wá láti fi lè ṣiṣẹ́. O dẹ̀ ṣì lè manipulate wọn, bóyá láti lo select ni o, filter ni o, mutate ni o, àti group àti gbogbo àwọn nǹkan yòókù eléyìí tí mo ṣe kí ni, eléyìí tí mo ṣàlàyé. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ, tó dẹ̀ ṣì fẹ́ mọ rí fídíò mi eléyìí tí màá tún ṣe lọ́jọ́ iwájú lórí R ní Yorùbá, bó o ní o bá ṣe kí ni, o bá dẹ̀ ṣì subscribe, kó dẹ̀ tẹ kíní aago, so that yóò lè mọ sọ fún ọ pé mo ti ní àwọn fídíò tuntun. Kó dẹ̀ bá mi fi fídíò yìí kó fi ṣọwọ́ sí àwọn akẹgbẹ́ rẹ káwọn náà lè jàǹfààní pẹ̀lú. Títí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.